ó ti bẹ Ọlọ́run, ó ti kú síwájú Ọlọ́run ọba, máa sì yókù lọ, máa bá sẹ́mi ayé rẹ̀ lọ. Ọ̀nà sídìkì tawakkul alayhi, kọ́mọ nìyẹn lọ síbi ìjólódodo lẹ́ni tó ń gbára lé Ọlọ́run. Gbà tó bá yẹ kí mutawakkil ní ọ lóòótọ́, pé ẹni tó ń gbára lọ́lọ́run ọba ní ọ lóòótọ́, jólódodo pẹ̀lú tawakkul yẹn. Tẹ̀wá bí àwọn èèyàn pèsè gbára lọ́lọ́run ní bẹ́ẹ̀ ni àwọn gbára lọ́lọ́run ọba. Ṣùgbọ́n sọ jólódodo pẹ̀lú ẹ̀ ibi tí ṣù wà nìyẹn. Àyàfi Ọlọ́run náà lágbára lé, so jólódodo pẹ̀lú gbára lé yẹn. Àgbọ́dọ̀ jẹ́ olódodo níbi tawakkul wa sọ́dọ̀ Ọlọ́run jalla subhanahu wa ta'ala. Torí pé tí o bá ti sí sídìkù níbi tawakkul yẹn ò ní sèso tí ẹ kó ṣe nínú ìsẹ̀mí ayé wa. Wọ́n wá kó sínú rọjá li jamili sun'ihi bihi, ká sì mọ ẹran kan tó dáa látara gbogbo tó wọn bá ń ṣe pẹ̀lú wa. Olú ẹ̀dá yóò mọ fi wá dára tó bá wù ú. Ẹ̀yin tó ìwọ́n tó bá jẹ́ mùsùlùmí gbà yìí pé gbogbo àrà tó lù ẹ̀dá jalla subhanahu wa ta'ala tó bá fi ọ́ dá yẹn dáadáa ni yóò tẹ̀yìn ẹ̀ jáde. Yorùbá sọ pé adùn ní gbẹ̀yìn kí ni o, ó gbẹ̀yìn ewúro. Tẹ́ bá kọ́kọ́ jẹ ewúro, ewé ewúro tẹ́ bá kọ́kọ́ jẹ sẹ́nu yóò kóró gán. Nígbà tó bá lọ tán yóò máa dùn lẹ́nu. Gbogbo àrà tó lù wá bá fi wá dá, ó lè mọ́ tẹ́ wa lọ́rùn o, ó lè mọ́ dùn mọ́ wa nù o. Sámọ̀ pé Ọlọ́run ọba mi, ọba dáadáa ni, ọba ọlọ́rẹ ni, ọba oníkẹ́ ni. In tó ń ṣe fún mi yìí ó yé dáadáa ni ó sì gbẹ̀yìn ẹ̀ jáde. Fọkànbalẹ̀, wallahi dáadáa náà ni ó sì gbẹ̀yìn ẹ̀ jáde. Dáadáa náà ni ó gbẹ̀yìn ẹ̀ jáde. Dáadáa ló máa gbẹ̀yìn ẹ̀ jáde. Abiluwa kó ṣàánú wa. Wọ́n ní wa tawakkul marjuhi min lutfi wa birrihi. Ká máa ronú pa bóòní dáadáa ó sì máa wá sọ́dọ̀ wa látọ̀dọ̀ Allah. Tá a bá fẹ́ ronú pa tó jẹ́ pé Ọlọ́run wa láà máa ronú sí sàkáání ẹ̀ pé Ọlọ́run ṣàánú mi. Wa min ahsani kalamil aamati qawli. Wọ́n ní láyé jọ̀hún, àwọn mùsùlùmí ayé jọ̀hún, àwọn mùsùlùmí dáadáa láyé jọ̀hún, ọmọ sọ gbólóhùn tá a fẹ́ kà yìí pé la hamma ma Allah, pé kí ni o, la hamma ma Allah. Kí la pé alhamdu lẹ́ẹ̀kan, kí ẹ máa ronú ní tí ó ti ṣẹlẹ̀. Àwọn mùsùlùmí ayé jọ̀hún sọ pé la hamma ma Allah, ẹ má máa ronú tí ò tí ì ṣẹlẹ̀ pẹ̀lú Ọlọ́run ni ẹ gbọ́kànlé, ẹ fi gbogbo tí ò tí ì ṣẹlẹ̀ ṣe kí ni o, ẹ fi ilẹ̀. Ẹ má máa tà wá kọ́ a problem ọjọ́ iwájú, problem kò ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú, ó lè ṣẹlẹ̀ báyìí. Don't give yourself unnecessary headache. Tí problem yẹn bá ti ń ṣẹlẹ̀ báyìí, ká lè wọ́n ṣe kí ni, ká mọ̀ solve, ká lè wọ́n gbé sẹ́yìn. Sódì no matter how big it might be, mo bá gbalẹ̀ rẹ, mo bá gba gíníkan rẹ, mo bá gbé gíníkan rẹ, gbé sẹ́yìn. Sódì yé agbowó mi ni o, gíníkan má jẹ́ o fẹ́ problem. Owó tó kọ́kọ́ nìyẹn in the first place, ta ló fún ọ? Ibà Allah ni. Tó bá lọ nìkan sábàbí kó gbà lọ́wọ́ rẹ, Ọlọ́run gbà padà náà ni pẹ̀lú sábàbí kan. Sódì yé ó ra ilẹ̀ olówó iyebíye, àwọn àgbà lọ́wọ́ rẹ̀, ta ló ra ilẹ̀ yẹn fún alákọ̀ọ́kọ́? Allah ni. Tó bá gbà kí ni o, Ọlọ́run ló kádàrá. Ìtumọ̀ ẹ̀kọ́ ni pé a ní ṣègbìyànjú bá ṣe gbalẹ̀ wa padà o. Sódì yé a lè ṣègbìyànjú ẹ̀, ibi tó ti ń ṣègbìyànjú ẹ̀ náà gbé sáré ètò àwọn Ọlọ́run. Sódì yé ìyẹn wọn gbé sáré àkìní á ṣègbìyànjú ni wọ́n jù fún problem àtúfẹ́ lọ sọ ní o bóyá a máa rí nǹkan àgbà, má lọ jókòó sí kọ̀rọ̀ kan tó wà máa ronú pé ọgbàlẹ̀ mi o gbogbo life savings mi o sáyé òun wà ní parẹ́ báyìí. n ta sọ nìyẹn, kó ló dẹ́dà kó jẹ́ ká gbọ́ wọn àlàyé, kó já gbọ́ yí dáadáa. Wọ́n láwọn mùsùlùmí ayé ìjọ máa ń sọ pé kí ni o, la hamma ma Allah. Kò sí àwọn kí ẹ máa ronú pa tí ó ti ṣẹlẹ̀ nígbà tó lọ́wọ́ bá ń bẹ jalla subhana.
wọ́n ní qala Allahu ta'ala wọ́n lọ́lọ́ wa sọ yìí pé wa man yattaqillaha yaj'al lahu makhraja ọ̀rọ̀ tó ní agbára lọ́rọ̀ yẹn ẹni tó bá sì gbọ́ ọ̀rọ̀ yẹn gbọ́ kò ní fèlì láíláí ẹni wa man yattaqillaha yaj'al lahu makhraja ẹnikẹ́ni tó bá páyà Ọlọ́run bá ní ti pípáyà tòótọ́ Olúwa Ẹlẹ́dàá máa ṣe ọ̀nà àbáyọ fún wọn ni wa yarzuquhu min haythu la yahtasib Olúwa máa rọ̀ ń tàn lọ́rọ̀ níbi tí ò ti ràn kàn tí ò ti retí ọ̀rọ̀ Ọlọ́run sì máa rọ̀ ọ́ lọ́rọ̀ ṣùgbọ́n kí ni májẹ̀mú ẹ̀ at-taqwa as-sidqu ma'a at-taqwa ìjẹ́ olódodo bíbi taqwa ní sàkání Allah. Wọ́n qala Rubai' ibn Kushaym ọlọ́run Rubai' ọmọ Kushaym sọ pé wa yaj'al lahu makhrajan min kulli ma daqa 'ala an-nas bọ́lá ọmọ fóńtọ̀ ní ọ̀nà àbáyọ tó yẹ pé lórí àwọn àlámọ̀rí tó máa ń le lórí àwọn èèyàn tó kù gbogbo ara yóò mọ pariwo ọlọ́run sì wọ́n fún un lọ́nà àbáyọ látara pé ittaqallah ó bẹ̀rù Allah. ó dé Abul Aliya Ar-Riyahi rahimahullah tabi'i dáadáa ni wọ́n ní makhrajan min kulli shiddatin ọlọ́run ọmọ fún ọ̀nà àbáyọ ní gbogbo ilé kókó wọn ni wa hadha jami'un li shada'idi dunya al-akhirah ó sì kó sínú àti gbogbo ilé kókó tá yá àti kìámà ọlọ́run fún ọ̀nà àbáyọ kì í sáyé nìkan lọ́lọ́run ó ti là á tó bá dàlí kìámà náà nǹkan yóò tó là á látara kíni taqwa Allah látara kíni wọn ni wa bada'iqi dunya wal-akhirah àti gbogbo tó máa ń fúnlẹ̀ mọ́ni nílé ayé tá a wà yìí àti lálẹ́ kìyàmà fa inna Allaha yaj'alu lil-muttaqi min kulli ma daqa 'ala an-nas Olúwa Ẹlẹ́dàá yóò fún ẹ tó bá páyà Ọlọ́run bá ọ̀nà àbáyọ sí gbogbo tó bá máa ń lè máwọn èèyàn washtada 'alayhim ní tó tún lè máwọn èèyàn Ọlọ́run fún lọ́nà àbáyọ fi dunya wal akhirah láyé yìí àti lálẹ́ kìyàmà Ọlọ́run fún lọ́nà àbáyọ kó ń bẹ̀ ana qala al-Hasan wọ́n al-Hasan al-Basri rahimahullah àwọn sọ pé makhraja mimma nahahu anhu Ọlọ́run fún lọ́nà àbáyọ kúrò níbi tọ́lọ̀ ní ó mọ́ ṣe wọn ni wa man yatawakkal 'ala Allahi fahuwa hasbuh ẹni tó bá sì gbára lọ́lọ́run ọba Ọlọ́run ó sì tó ay kafi man yathiqu bihi fi nawa'ibihi wa muhimmatihi ipe ẹni tí ó bá gbára tó bá jẹ́ olódodo tó fọkàn balẹ̀ sí sọ́dọ̀ Ọlọ́run Ọba Jalla subhanahu wa ta'ala ní gbogbo làásìgbò tó bá ń kọlù lọ́tún lósì lókè láàrin nísàlẹ̀ tó bá sọ pé Ọlọ́run mi ń bẹ Ọlọ́run mi ò ní já mi kulẹ̀ káfíìhì Ọlọ́run ó tó Ọlọ́run ṣe kí ni o wọ́n ní yakfihi kullama ahamuhu gbogbo tó bá ń dà lọ́kàn láàmú Ọlọ́run ó tó kú mbẹ́ wọ́n ní wàlá hasbu alkaafi gbólóhùn hasbu ìtumọ̀ pé ó tó náà ni bí ká sọ pé hasbunallah Allah tó wa ni'mal wakil máa ń dà láàrẹ̀ lẹ́yìn tá a máa ń gbára lé bí máa ń gbé kafinallah Ọlọ́run tó wa Allah tó wa parí afáàní wa kullama kana al-abdu husna dhanna billah gbogbo ìgbà tí ọmọnìyàn bá ní husnu dhann èrò tó dá pẹ̀lú Allah hasna raja lahu tó ní rọjá tó dá ìmọ̀ràn kan tó dá sísàkání Allah sadiqa tawakkul alayhi tó tún jẹ́ ẹni tó jólódodo níbi ìmọ̀gbára lé Allah tó bá ti ní mẹ́tẹ̀ẹ̀ta yẹn ló sùn fún tó ń ro dáadáa pa Allah pé ẹ̀sìn lọ́lọ́run bá bẹ ẹ̀yìn yẹn ẹ̀yìn àfa ẹ̀sìn ní Allah wa ẹ wò dáadáa tó sì bẹ lóòótọ́ tó ń bẹ nìyá yìí ń jẹ ohun ìyá tí ò jẹ nìkan rí
ẹ dákun ṣé ìyà kan ń jẹ nìkan tí ò jẹ nìkan rí ṣé àìsàn kan ń ṣe nìkan tí ò ṣe nìkan rí láti báwọn èèyàn ti ń ṣàìsàn kò sẹ́ni tó ṣàìsàn bí ànábì Ayúbù rí kò sẹ́ni tó sì ṣàìsàn tó àwọn èèyàn sì ti jẹ ìyà sẹ́yìn bámbàm tọ́lọ̀ ti padà làwọn kò ń bẹ̀ sọ wọ́n lùgbọ́ ní kí ló ń jìyà àjọ wà ń bẹ̀ ni sájọ máa fara dà ní ságbára lọ́lọ́run jalla subhana sọ tó bá ní zọ́nù tó dá nípa Allah tó ní rọjá tó dá nípa Allah tó ní tàwákùlù òdodo sọ́dọ̀ Allah àfààní fa inna Allaha la yukhibu amalahu albatta gbogbo tó bá ń rò gbogbo èrò rẹ̀ láyé gbogbo dáadáa tó bá rò Ọlọ́run kò ní jẹ́ ó já sófo fa innahu subhanahu la yukhibu amala amilin àníṣe Olúwa ẹ̀dẹ́dà ò ní já sófo gbogbo èrò tẹ́ni tó ń rò bá ń rò tó wáyé pé òǹtàn ti ní àwọn ìjólódodo ìgbáralé sí Allah ìjódòdòdò ìmọ̀ràn kan tó dá sọ́dọ̀ Allah tó bá ti níyẹn ṣáájú gbogbo nǹkan bí tó bá tún rò nínú nǹkan dáadáa tó ń fẹ́ Ọlọ́run ní ìjà òkulẹ̀ ń bẹ̀. aláyòdì àmàlà àmín Olúwa yìí sì ra káì Olúwa yìí sì ra iṣẹ́ tó bá ṣe iṣẹ́ tẹ́nìkan dáadáa bá ṣe kò ní ra láre. wọ́n ní wà á bàrọ̀ àní fíkọ́tì wà á hasini zọ́nà bí sáà wọ́n ní wà á bèrè àní fíkọ́ àfọ̀n tó bá rí bẹ́ẹ̀ jẹ́ni tí yóò ní fíkọ́ ìfọkànsí fíkọ́ ìgbàsódodo nínú Allah jẹ́ni tí yóò dá lérò nípa Allah ọba tó mọ́ gbòòrò nǹkan wọ́n ní fa innahu la ashraha li sadr pé kò sí nǹkan kan tó máa ń yẹ kí àyà fẹ̀ kó gbòòrò wala awsa alahu kò sí tí ó jẹ́ kí àyà tó bá jí kó gbààyè dáadáa ba'dal iman lẹ́yìn ìgbà tá a bá ti nígbàgbọ́ nínú Allah min thiqatihi billah bíi kéèyàn ní fíkọ̀ sí Allah kéèyàn ní ìfọ̀kànbalẹ̀ pé Ọlọ́run ní jánukulẹ̀ ọ̀rọ̀já ìhè ìlàhùn kéèyàn sì jẹni tí yóò mọ ọ̀ràn kan dáadáa látọ̀dọ̀ rẹ̀ wà husnu zanni bihi kéèyàn sì jẹni tí yóò ní èrò tó dáa nípa Allah abẹ́lẹ́ ẹ̀dẹ́dà kó sì wá lẹ́ni tó mọ ní fíkọ̀ nínú rẹ̀ o kó sì wá lẹ́ni tó mọ ní rọ̀já nínú rẹ̀ o kó sì ṣe wá lẹ́ni tí ó ní zọ́nù tó dáa sí i kó wá ṣe wá ní olùgbàgbọ́ òdodo kó ṣe wá nìkan nínú àwọn muttaqun wa sallallahu ala nabiyina muhammadin wa alihi wa sahbihi ajma'in. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.